ọlọ́mọṣàjárin pé ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. Àwọn èèyàn náà ń béèrè àwọn ìbéèrè kan ló tún jẹ́ kí a padà wá báyìí. Òun ni pé nígbà tí ẹ̀ ń pín ipò mufti nínú fídíò tó ṣáájú ni, àwọn èèyàn wá ń béèrè pé bàbá mufti Ìlọrin ipò wo náà wọ̀ nínú mufti, nípò wo náà wọ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta, àti pé nígbà tẹ́ ẹ ti ń pín àwọn mufti yẹn tẹ́ ẹ fa àwọn kan ṣàpèjúwe ẹ̀ dákọ̀ bàbá mufti Ìlọrin. So a fẹ́ mọ̀ nínú ọ̀pọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ pín mufti sí, èwo ni bàbá mufti Ìlọrin wọ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta? Alhamdulillah. Ìtí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹ̀sìn fi mìíràn. Akramakumullah. Má dà pọ̀. Ayakumullah. Kò dàpọ̀ mára wọn. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ tí à ń sọ bọ̀ lóòótọ́ ẹlòmíì lè máa rò pé kò dákọ̀ mufti Ìlọrin, ó sì yẹ kó dákọ̀ mufti Ìlọrin náà. Ó ti yẹ wá ọ̀dà ipò wo ni mufti Ìlọrin wà nínú kò mẹ́tẹ̀ẹ̀ta tí a pín sí. Now, number one ni wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá là ń sọ. Ọ̀gbọ́ ntí ò jẹ́ kí orúkọ mufti Ìlọrin ó jáde ń bẹ̀nu. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá là ń sọ. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní la sọ, kìí ṣe ọ̀rọ̀ àsọ̀bíyà. So get. Kìí ṣe ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà. Ẹlẹ́yàmẹ̀yà kọ́. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá là ń sọ. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mufti tí wọ́n yàn mufti ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. So Ìlọrin sì ní yìí kì kò sí nínú ilẹ̀ Yorùbá. Ṣé o understand? Akramakumullah. So ma yí pé baba Mudir àwọn náà ni wọ́n ṣe programu náà bóyá Ramadan bí mẹ́rin báyìí tí wọ́n clarify rẹ̀ wípé Ìlọrin o wọ́n kì í ṣe ilẹ̀ Yorùbá, tí gbogbo Ìlọrin náà sì gbà wípé àìṣe ilẹ̀ Yorùbá. A lè máa sọ Yorùbá lẹ́nu. Ṣùgbọ́n a kì í ṣe ilẹ̀ Yorùbá. So nígbà tí Ìlọrin ọ̀wá kì í ṣe ilẹ̀ Yorùbá, tá a bá wá ń sọ̀rọ̀ àwọn mufti ilẹ̀ Yorùbá, a gbọ́dọ̀ dákọ̀ mufti Ìlọrin gẹ́gẹ́ bá àti gbọ́dọ̀ dákọ̀ mufti ilẹ̀ Haúsá. Ọgbọ́ ntọ́fà náà tá a fi ní dákọ̀ mufti Ìlọrin sí. So o understand? Ẹ̀rí pé nka Ọ̀yọ́ nka gbogbo ẹ̀ ìyẹn wá ka Ìlọrin torí pé tí n bá yìí ka Ìlọrin wọ́n dá ìsì padà wípé ṣé bẹ́ẹ̀ ní Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá iná kẹ́ẹ̀ka mufti Ìlọrin náà kún un wọn. Bí Ìlọrin yìí bá wá kí ìṣẹ̀lẹ̀ Yorùbá bàbá ọba Ìlọrin kì í sọba Yorùbá. Bẹ́ẹ̀ni àwọn ìsọba aládé. Wọ́n ìsọba aládé. Masha Allah. Ó sì bá wọn emir ni wọn Amirul Mu'minin lẹ́yìn tí ń bọ̀ látọ̀dọ̀ àwọn sahaba iná ni ó kọ Amirul Mu'minin wọn ni bàbá ọba Ìlọrin. So tí bàbá ọba Ìlọrin bá wọn ń jẹ́ ọba fún mùmíní tí ń jẹ́ ọba ti Islam tí kì í sọba ti aládé ọgbọ́ definitely mufti Ìlọrin náà kì í ṣe mufti ilẹ̀ Yorùbá mufti Ìlọrin nù. So Ìlọrin fún rẹ̀ òun wà mustakila ó dúró tiẹ̀ lọ́tọ̀ tí ó fara ti ibi kankan. ilẹ̀ mufti ibẹ̀ náà dá dúró tiẹ̀ lọ́tọ̀ tó ń náà fara ti ibi kankan. So òun lọ́fà tí a fi dákọ̀ mufti Ìlọrin. Ẹlẹ́ẹ̀kejì mẹ́ni pé n tá fi sọ̀rọ̀ náà kéjẹ́ pé a fi ọ̀rọ̀ tá a sọ lánàá hùn a fi hàtàkì. Ó ti yé báwọn àmọ́ n tá fi sọ̀rọ̀ yẹn ni pé gbà tí baba Mudiru mẹ́sàn mufti ilẹ̀ Yorùbá baba wa Dr. Abdulaziz Ìṣọ̀lá. Ó ti yé báwọn. So táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí dìde wípé Mudiru ló fi jẹ mufti ilẹ̀ Yorùbá Mudiru lọ́yàn. Ó ti yé báwọn. Ṣé ẹ sì máa yí pé mufti kan bẹ́ẹ̀ tó yẹ pé ẹnìkan lọ́yàn. Bẹ́ẹ̀ni. So ti get. So àwọn àwọn kẹ́ Mudiru lọ́yàn òun náà ní làwa fi wá jáde gẹ́gẹ́ bí ọmọ babalá gẹ́gẹ́ wípé bàbá tiwa ò kí wọn kí wọn dáṣẹ pa ní tó bá jẹ́ ti jẹ̀mọ́. Bàbá Mudiru ò ní dá mufti ilẹ̀ Yorùbá yàn fúnra wọn. Nítorí bí ọ̀rọ̀ nù ni pé rábítà lónìí ibi tó ti mọ̀ wípé mufti Ìlọrin yìí ṣe mufti ilẹ̀ Yorùbá ni wípé Ìlọrin náà ní rábítà. Bẹ́ẹ̀ni àwọn náà ní rábítà tiwa ń bí. Ọ̀gbọ́ àwọn náà ní rábítọ̀ tiwa níyàyín. Àwọn rábítọ̀ tiwa sì ní wọn ò ní lọlẹ̀ Yorùbá kún nígbà náà àwọn fẹ́ ṣe rábítà. So rábítà lọ Yorùbá náà ní dé yàyín kókó òun fẹ́ adúó tiwa. Bẹ́ẹ̀ni. Ọ̀gbọ́ so òun ni wípé bàbá wa ọlọ́lá wa bàálù Ìlọrin Sheikh wallahu ya'simuka minan la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwọn ni wọ́n yan mufti ti
Ìlọrin bàbá wa máa wá ṣiṣẹ́ ní bàbá wa Ìlọrin tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo tí ń jẹ́ council ulama torí council ulama bàbá wa náà ni olórí wọn àwọn rábítà bàbá wa náà lólórí wọn gbogbo àfáà Ìlọrin bàbá wa náà lólórí wọn àwọn náà làfáà gbà tí gbogbo nǹkan yòókù ń bẹ ní lábẹ́ wọn náà wọ́n wá yan mufti ó ti mọ̀ wípé kéjẹ́ kí bàbá wa Ìlọrin gan ló dá mufti yàn fúnra wọn bàbá máa ṣe ṣáwúrà gẹ́gẹ́ bí àwọn ànábì Ọlọ́run ti ṣe ṣáwúrà ó ti gẹ́ẹ̀tì báyẹn wọ́n ṣe jíròrò lórí ẹ̀ so mufti ti Ìlọrin mufti ti wà nù kò dàpọ̀ mọ́ ti ilẹ̀ Yorùbá gbogbo èyí tá a sọ tá a rí ohun ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni kì í sọ̀rọ̀ ti Ìlọrin ọ̀rọ̀ tá a sọ ò ní nǹkan kan ṣe pẹ̀lú Ìlọrin ilẹ̀ Yorùbá ni bóyá ń gbà tó jẹ́ kí mi tí wọ́n sọ̀rọ̀ wa jẹ́ Ìlọrin o ti bá wọn pé tàfà wa wọ́n fa allegation kan òun la ẹ̀yàn mufti ilẹ̀ Yorùbá òun ló jẹ́ kí nígbà wọn fa allegation kan bàbá lágbègbè bó ti rí nu. ẹ̀yin tẹ́ ẹ̀rẹ́ mi sí mọ̀lánà sádùlù wa yìí sínú pé kí n bá yín béèrè pé kí ló dé tá a dákọ̀ mufti Ìlọrin sínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bó ti rí nu ilẹ̀ Yorùbá gàbádáyà Ìlọrin gàbádáyà ọ̀rọ̀ tá a sọ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni kì í sọ̀rọ̀ ti Ìlọrin kọ́lọ́n kọ́ wọlé anabi Muhammad assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.